one Bíọ́lá kí n rí ẹ níwájú mi báyìí ìkànnì ẹ mo fà ẹ́ lé kòtò Ọlọ́run lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀ because kò ń ṣe ẹni tó jalè. It is not the person who stole something alone that is a thief. The person who collected what he stole, who patronized him, is also a thief. This pain that I feel, that my daughter feels, that the other victims feel right now, it's not Ijesha that caused this pain, no. It is you, Bíọ́lá Adébáyọ̀. It is you that caused this pain for me. Tó bá yẹ pé bẹ́ẹ̀ lèèyàn ṣe mo fà ilé Ọlọ́run lọ Abíọ́lá Adébáyọ̀ mo lo ọlá àwẹ̀ tí àwọn Muslim ṣe gbà tán yìí àti ọlá àwẹ̀ tí àwọn Christians gbà lọ́wọ́lọ́wọ́ mo gbé ẹlẹ́dàá mi mo gbé ẹlẹ́dàá ọmọ mi àti gbogbo àwọn victims tí Ìjẹ̀ṣà ó ti abuse Bíọ́lá ní agbára Ọlọ́run àdá ilé ẹjọ́ tó tó Ọlọ́run tó ní ìdájọ́ lọ́wọ́ ó máa dá yín ní ẹjọ́ tó tọ́ ebé nìyí Ìjẹ̀ṣà kọ́ ló kọ̀ sí mi ní bẹ́ẹ̀ o Ìjẹ̀ṣà kọ́ ló Bíọ́lá Adébáyọ̀ ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi mo fẹ́ kó lọ́kọ́ sílẹ̀ o ó fi igi ó fi gún ojú ọgbẹ́ mi ó fi gún ojú ọgbẹ́ ọmọ mi gbogbo ọmọ yòókù náà tí wọn ò lè sọ̀rọ̀ gbogbo yín nísìn ẹ̀ ń bẹ̀rù jọ yẹn lẹ́ẹ̀lẹ́ jáde ẹ̀ lè sọ̀rọ̀ èmi ni wọ́n drag èmi ni wọ́n ṣe they are still bullying me till tomorrow àwọn ọmọ mi ni wọ́n ó dẹ̀ fi igi ọgbẹ́ mi mo fi ọlá àwẹ̀ tá wà nínú èyí mo fi fa ilé kótó Ọlọ́run lọ Bíọ́lá Adébáyọ̀ tó bá yẹ pé ó ṣe ló ṣe tó bá yẹ pé. tèmi fídíò tó ń play lọ́wọ́ yìí fídíò princess tí mo ṣe alábàápàdé ẹ̀ lórí Black App bákan náà mo pàdé fídíò mọ́mì wa Adétón so mo wá fẹ́ ṣe fídíò yìí láti round up ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà because a ti fi iṣẹ́ kalẹ̀ púpọ̀ àwọn iṣẹ́ dẹ̀ wà níwájú tó jẹ́ pé iṣẹ́ tèmi kan gbé wá sí àlífàì. Thank you for always watching me. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lè mo fẹ́ kó wo past videos mi kó lè mọ nǹkan tí mo sọ ní àlífàì. Thank you so much. Kó tó di pé mo sọ nípa fídíò tẹ́ ń wò yìí kó tó di pé mo mẹ́nu bà ọ̀rọ̀ fídíò princess yìí gbogbo wa náà láti mọ̀ ló ti ṣe kedere sí wa pé lóòótọ́ bàbá Ìjẹ̀ṣà was set up fún sin of the past. Ajia Adétón ó jẹ́ ká mọ̀ pé nígbà tí princess lọ fẹjọ́ sùn police àwọn police ní kò sí evidence so evidence ló jẹ́ kí princess àti àwọn kan kí wọ́n come up pẹ̀lú plan fídíò irọ́ pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ò mọ̀ pé wọ́n set up ni bàbá Ìjẹ̀ṣà ó wọlé lọ ó gbàgbé ara ẹ̀ òun náà act fíìmù yẹn jù bó ṣe yẹ lọ. ẹ̀yin tí tèmi kó tó di pé mo tún sọ̀rọ̀ princess èèyàn kan fún mi ní comment alálùbáríkà ni thank you so much mo appreciate comment yẹn Ọlọ́run bá mi dúpẹ́ fún èèyàn náà. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù tán bá ti pè yín sí role ẹ máa mú kámẹ́rà yín dání ẹ máa mú cameraman yín dání. Bákan náà any role tó bá jọmọ́ ti ìbálòpọ̀ wọ́n ní kẹ́ ẹ treat ẹ̀ as suspicious. Wọ́n ní kẹ́ ẹ treat any role tó jọmọ́ ìbálòpọ̀ kẹ́ ẹ treat ẹ̀ as suspicious. Then kẹ́ ẹ mọ́ accept any role tó bá jọmọ́ pé kẹ́ ẹ fọwọ́ kan ọmọdé. Kẹ́ ẹ mọ́ accept any role tó bá jọmọ́ pé ẹ fọwọ́ kan ọmọdé. Lẹ́ẹ̀kan sí wọ́n ní kẹ́ ẹ mọ́ accept any role tó bá jọmọ́ pé ẹ fọwọ́ kan ọmọdé. Wọ́n ní nílùú òyìnbó wọ́n á mọ̀ pé yes fíìmù ní ẹ ń ṣe bẹ́ẹ̀ tó bá lọ fọwọ́ kan ọmọ yẹn níbi tó yẹ kó fọwọ́ kan àti wọ actor àti wọ actress àti crew member àti producer àti gbogbo àwọn cameraman wọ́n ní ẹ máa fojú balẹ̀ ẹjọ́ wọ́n lè pín ẹ̀wọ̀n fún yín ní díẹ̀díẹ̀. So bàbá Ìjẹ̀ṣà tẹ́yìn náà bá wo gbogbo fíìmù yẹn ẹ rí i pé a rí evidence pé bàbá Ìjẹ̀ṣà ó fọwọ́ kan ọmọ yẹn lára àti ẹ̀rí ibi kan tó tiẹ̀ tó tún le jù tí bàbá Ìjẹ̀ṣà ń láìka ara pé bàbá Ìjẹ̀ṣà ń ṣe fíìmù ni o òun ṣe fíìmù nìyẹn o ó gbàgbé ara rẹ̀ ó ń ṣe fíìmù. So gbogbo evidences yẹn bó bá délé ẹjọ́ bàbá Ìjẹ̀ṣà ẹ̀wọ̀n náà ni òun ni bàbá Ìjẹ̀ṣà fi wá lọ sẹ́wọ̀n. So yé yín ìdí tí bàbá Ìjẹ̀ṣà fi lọ sẹ́wọ̀n wọ́n treat ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà fọwọ́ kan minor even though fíìmù ló wá art. Ìdí tí bàbá Ìjẹ̀ṣà fi lọ sẹ́wọ̀n nìyẹn òun náà dẹ̀ sọ nínú fídíò Bíọ́lá pé ẹ̀wọ̀n tó ń lọ wọ́n nítorí pé kò sí evidence pé òun fipá bá ọmọ yẹn sùn ṣùgbọ́n nítorí pé òun fọwọ́ kàn nítorí pé ó tiẹ̀ jẹ́ fíìmù. So ìwọ tó bá fọwọ́ kàn ìfọkúfọ̀ nínú fíìmù
wàláhì o lè lọ sẹ́wọ̀n sí kódà with your cameraman ẹ ní láti máa jẹ́ kó rí yín pé so ìyẹn ó jẹ́ kí àwa olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà kí ọkàn wa balẹ̀ pé tó bàbá Ìjẹ̀ṣà lọ ṣe fíìmù ni àmọ́ àti ẹ̀jù ó lọ fọwọ́ kan ọmọ yẹn níbi tó yẹ kó fọwọ́ kan ó ń la lọ́wọ́ a rí gbogbo ẹ̀ làwọn princess ń gé wá díẹ̀díẹ̀ bí wọ́n ṣe ń gé fídíò Mohbad wá díẹ̀díẹ̀ nígbà yẹn náà nù àwọn ń bèèrè lọ́wọ́ princess pé ok audio dà but àti audio àti mọ ibi tó ti wọ́ wá set up ni wọ́n fi fíìmù yẹn ṣe fún bàbá Ìjẹ̀ṣà nítorí pé wọ́n ní ìgbà tọmọ yẹn wà ní ọdún méje ọmọ yẹn pe bàbá Ìjẹ̀ṣà mọ́lù àwọn tó fọwọ́ kan bákan rí ẹ̀yìn tèmi ọ̀rọ̀ yìí kì í ṣe pé ìgbà tọmọ yẹn wà lọ́dún méje lọmọ yẹn sọ ọmọ yẹn ti dàgbà kí ló wá mú àwọn princess ronú kan level yẹn pé òkè o ẹ jẹ́ ká mú bàbá Ìjẹ̀ṣà mọ́lù irú àwọn nǹkan báyìí tó yẹ yín ẹni tó pé ọmọ yẹn ó slow nínú studies wọ́n wá bi léèrè oríṣiríṣi wọ́n wá bi léèrè ọ̀rọ̀ oríṣiríṣi ibẹ̀ wọ́n ti wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ìjọkùnrin mélòó kan fọwọ́ kan ọmọ yẹn wá pé bàbá Ìjẹ̀ṣà mọ́lù ẹ dákun ẹ̀yin tèmi ọmọ yẹn nígbà tá a rí òun pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà nínú fíìmù yẹn ọmọ yẹn ó ti wọ 14 àbí kó ti kọjá 14 àbí yes èyí jẹ́ ti above 14 ọmọ yẹn ti mature ó ti tó ẹni ọkùnrin nínú fídíò yẹn tí ọmọ yẹn ló máa wá rántí nǹkan tó ṣẹlẹ̀ sí ní 7 years ago ṣé ọ̀pọ̀lọpọ̀ information ní ti delete lórí ẹ̀ bí story tó ṣẹlẹ̀ sí ọmọ tá à ń pè ní àrùn ọlá nìyẹn tí wọ́n ní ọmọ 3 years ago sọ wípé tó ń porúkọ oríṣiríṣi àwọn èèyàn tó fi wá porúkọ class teacher tó fi wá di pé wọ́n ní wọ́n fẹ́ rán ọmọ yẹn lọ sí life imprisonment ṣé ẹ rí i pé almost the same thing ni àìmọye nǹkan tó ti máa delete inú brain ọmọ yẹn 7 years ago ẹ̀yin tèmi ní pé ẹ pe ọmọdé nìsín pé ṣó lè rántí nǹkan tó ṣẹlẹ̀ sí ní 7 years ago even wo àgbàlagbà can you remember like in total so gbogbo ẹ̀yin abiyamọ ayé èèyàn mélòó ló lè ṣàmì nínú yín pé ẹ̀ṣẹ̀ tó ti pẹ́ kí wọ́n fi set yín up ẹ̀ṣẹ̀ tó ti pẹ́ ádà ó tọ́ ni àbírọ́ ọ ẹ̀ṣẹ̀ àìmọ̀dí kí wọ́n fi set yín up èèyàn mélòó ló lè sọ pé àmì nínú ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin kan ẹ fún mi ní comment alálùbáríkà mo ṣàmì sí comment yín thank you so much may Almighty Allah bless all of you gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ fún mi ní comment tẹ́ insult mi tẹ́ ti gbàgbé pé bí wọ́n ṣe mú wọ́n làwọn náà ṣe analyse ẹ̀ ẹ̀yin míì mo answer yín humbly because wọ́n kọ́ mi dáadáa ẹ̀yin míì ẹ insult gidi gan tó jẹ́ pé mo kàn wò mo sọ pé mi ò dá yín lóhùn gan mo ní back to sender ni mo ṣe dá yín lóhùn yẹn back to sender ni mo ṣe or silent is the best answer for a fool ẹ ti gbàgbé pé bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yìí wọ́n la ṣe analyse ẹ̀ ni ṣé gbogbo ẹni tẹ́ wá ṣe bad comment ṣe lè gbàdúrà pé the thing of the past tẹ́ ti ṣe rí kí wọ́n fi set ẹ up àbí kí wọ́n fi set ọmọ ẹ up ẹ̀yin ò mọ̀ pé wọ́n set bàbá Ìjẹ̀ṣà up láti write off ayé ẹ̀ bẹ́yẹn ni kí ni princess irú òde level yẹn tó fi ṣe pé yẹn ok ìwọ ọmọ kékeré 7 years wẹ́yà wá sọ àwọn tó ti fọ́kàn rí ó gbá wọn mú ní 7 years ọmọ yẹn wà 7 years o ọmọ yẹn ti mature wá ń bí léèrè ó wá torture ọmọ yẹn so princess ó wá ń blame Bíọ́lá nítorí pé wọ́n rí pé Bíọ́lá ti bring down video princess náà wá jáde wọ́n wá ń sunkún èké kí ni wọ́n sọ nípa àwọn tó ń sunkún èké wọ́n ní gbogbo ẹni tó bá sunkún rojọ́ atúlé ni wọ́n ẹ yé sunkún rojọ́ ẹ sọ̀rọ̀ clearly ẹ jẹ́ ká mọ̀ nǹkan tẹ́ ń sọ báwo ni princess ṣe máa tún so low láti máa blame Bíọ́lá ṣé Bíọ́lá ni bàbá Ìjẹ̀ṣà tó overact role ṣé Bíọ́lá ni princess tó subject ọmọ ọlọ́mọ sí another kind of torture báyìí princess mò ń bí ẹni sìn ṣé ọmọbìnrin yẹn tó kó mú papọ̀ mọ́ bàbá Ìjẹ̀ṣà yẹn ṣé ọmọ yẹn ó lè jẹ́ ọmọ ẹ tó fìdí ẹ bí ká sọ wípé lóòótọ́ ká tẹ̀ sọ wípé kíní ẹ̀ ṣẹ̀ṣẹ̀lẹ̀ ni ṣé ó lè jẹ́ ọmọ ẹ kó wá mú ọmọ yẹn padà wá that same sin again ó rí pé ó subject ọmọ yẹn sí torture ní princess so gbogbo nǹkan tọmọ yẹn go through nísìn tí àwọn èèyàn lọ ń wá fídíò ọmọ yẹn princess tó bá ríyàn sọ fún ẹ you caused it má ṣe bẹ́ẹ̀ mọ́ you caused it má ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò lè ṣe as abiyamọ mo dẹ̀ mọ̀ pé àwọn abiyamọ gidi wọn ò lè ṣe ẹ̀yin abiyamọ yé ẹ̀yin abiyamọ gidi ẹ̀yin abiyamọ àgbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ ti suspect pé arákùnrin kan ó ti fọwọ́ kan ọmọ yín níbi tó gbé dà ẹ wá mú ọmọ yín yẹn wá ní bákan náà ẹ wọ ọsán fẹ́lẹ́fẹ́lẹ́ fún ó kó ọmú sókè ẹ wá jẹ́ kí irú ọkùnrin yẹn tó máa fọwọ́ kan ìdí pé ẹ fẹ́ ṣe fíìmù láti múrú ọkùnrin bẹ́ẹ̀ ṣé ẹ̀yin abiyamọ wúlẹ̀ lè ṣe bẹ́ẹ̀ gbogbo abiyamọ tó bá lè ṣe bẹ́ẹ̀ yẹn abiyamọ ìkàlà ń pè wọ́n ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ bóyá lóòótọ́ ló tiẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wá gbá èèyàn yẹn mú dáadáa ẹ wá sọ pé ẹ create another sin either film or no film ìwọ abiyamọ tó yẹ kó subject irú ọmọ bẹ́ẹ̀ ṣé ẹ̀yin ò rí pé ó yẹ kí even mọ̀mọ́ ọmọ yẹn gangan originally ó yẹ kó lè béèrè lọ́wọ́ princess pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ nítorí princess sọ wípé ọmọ tí wọ́n fún un tọ́ ni ṣó lè jẹ́ ọmọ tó làdí ẹbí tó mọ̀ pé ní yìí ó wà wọ́n tì pé òkè òbí ó ń ṣe bẹ́ẹ̀ ṣe sọ́ọ́ bẹ́ẹ̀ yìí ṣe sọ́ọ́ kó wá tún subject ọmọ yẹn sí that kind of torture ó mọ̀ pé torture ló jẹ́ kọ́ ọmọ yẹn go through
ìwọ ò mọ̀ pé ṣó ìwọ princess o believe pé that story will just end like that. Ìwọ ò mọ̀ pé ó ṣeé ṣe o rain gẹ̀yìn o rain life gẹ̀yìn. Ó lè jẹ́ ọmọ tiẹ̀ kó ọmọ tiẹ̀ gangan princess kó rain ẹ̀ bẹ́ẹ̀. O wá shift blame yẹn sí somebody else. O wá shift o wá ní nǹkan tí ọmọ yẹn ń go through nísìn Bíọ́lá ló fà á. As how now ni Bíọ́lá ṣe fà á. As how now ẹ̀yin abiyamọ ayé kan ṣe máa ń parọ́ báyìí. As how now ní film industry Yorùbá yẹn ẹ̀ ṣe fẹ́ràn ara yín. Colleague ẹni Bíọ́lá ó ṣe máa mú ọ̀rọ̀ yìí tún dílé Bíọ́lá lórí. Wọ́n wá frustrate Bíọ́lá wọ́n lọ fọ́ọ̀mù caucus. Wọ́n wá jẹ́ kí Bíọ́lá delete fídíò Bàbá Ìjẹ̀ṣà. Bíọ́lá ti delete fídíò Bàbá Ìjẹ̀ṣà. Àwa kan ti gé kúkú sọ́wọ́. Ìjọ́ tí ọ̀rọ̀ bá tún kàn á tún mọ́ gbé jáde. Bàbá Ìjẹ̀ṣà ti lọ serve punishment pé yes ó fọwọ́ even though it was a film ó fọwọ́ kan ọmọ kékeré láì tó yẹ kó fọwọ́ kan bẹ́ẹ̀ nítorí àrí Bàbá Ìjẹ̀ṣà tó ń lá ọwọ́ ọmọ yẹn kò yẹ kó mọ lá ọmọ yẹn kò yẹ kó mọ fọwọ́ kan even though na film you dey do kò yẹ kó ṣe bẹ́ẹ̀ Bàbá Ìjẹ̀ṣà ti lọ jẹ punishment tiẹ̀ ṣé ẹ tún fẹ́ fún Bàbá Ìjẹ̀ṣà ní voice ni ẹ fẹ́ kí Bàbá Ìjẹ̀ṣà tún sọ̀rọ̀ ni ẹ fẹ́ frustrate Bàbá Ìjẹ̀ṣà pa ni Bàbá Ìjẹ̀ṣà ti lọ serve punishment yẹn náà princess ló kù kí wọ́n bí lẹ́jọ́ ìdí tó fi máa mú ọmọ yẹn wá sí sin yẹn again princess la máa bí lẹ́jọ́ ìdí tó jẹ́ kọ́ ọmọ yẹn máa go through what she's going through now. Bàbá Ìjẹ̀ṣà mo fẹ́ kí kinní kan yí ẹ bàbá Mohbad ò sí níbẹ̀ nígbà tí Mohbad kú o Bàbá Ìjẹ̀ṣà bàbá Mohbad ò sí níbẹ̀ nígbà tí Mohbad kú bàbá Mohbad ń béèrè pé ikú wo ló pa ọmọ mi ẹ̀yin wo lẹ wà ń lé ẹ̀yin tèmi wọ́n fọ́ọ̀mù caucus wọ́n send fake money sí bàbá Mohbad láti rí i pé bàbá Mohbad jì sí kòtò kan láti jẹ́ kí bàbá Mohbad má rí di ọ̀rọ̀ yìí bàbá Mohbad tó ń béèrè kú tó pa ọmọ ẹ̀ ó wá di pé bàbá Mohbad wọ́n yí ọ̀rọ̀ yẹn lé lórí tó bá ṣe pé Ọlọ́run tó ń bring ọ̀rọ̀ yẹn into limelight small wọ́n yí ọ̀rọ̀ yẹn lé bàbá Mohbad lórí bàbá Mohbad tọmọ rẹ̀ kú bàbá Ìjẹ̀ṣà á ń bọ̀sí ìwọ tó jẹ́ pé wọ́n ní kó wá act role ó wá act role ọmọdé jù so therefore ẹ ṣọ́ra láti sìn ṣọ́ra Bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run yín ò tí ì pọ̀ tó ẹ jẹ́ kó lọ pọ̀ sí wá Bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run rẹ ò tí ì pọ̀ tó jẹ́ kó lọ pọ̀ sí wá mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ so princess don't blame anybody blame yourself ẹ̀yin tèmi bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn o bí ọ̀rọ̀ yẹn ṣe parí sí nìyẹn o ìdí ẹ̀yin náà rí pé fídíò tẹ́ ẹ̀ rí yẹn lóòótọ́ ni wọ́n set Bàbá Ìjẹ̀ṣà up wọ́n dẹ̀ rán Bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n nítorí pé even though pé fíìmù ló ń ṣe kí ló dé tó fi ń fọwọ́ kan ọmọdé òun fi ń fọwọ́ kan minor so yẹ yín torí pé ó ń fọwọ́ kan òun náà dẹ̀ sọ bẹ́ẹ̀ so yẹ yín be wise so ọ̀rọ̀ yìí ti jẹ́ ká ní ẹ̀jẹ̀ ríru ọ̀rọ̀ yìí ó ti jẹ́ ká ní ẹ̀jẹ̀ ríru ó ti jẹ́ ká wà depressed ó ti jẹ́ ká wà stress to the level pé cortisol level wa ti high ó high débi pé ó tún wá fún wa ní erectile dysfunction ìdákọ́lẹ̀ ọkùnrin ò wá ṣe dáadáa mọ́ bí ọkùnrin obìnrin náà ò ṣe dáadáa mọ́ bí obìnrin àwọn kan gan ẹni ìtọ̀ ṣúgà ẹ̀yin kan gan prostate level yóò wà okay fún gbogbo ẹ̀yin tẹ́ wá go through all this ordeal mo fẹ́ kẹ́ WhatsApp Ajia on point by two fún apps alálùbáríkà ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ó ti ń lo apps kan tó ti ń ṣe àǹfààní fún ẹ ó wá ń wò pé irú àwọn nǹkan wo ló yẹ kí n máa jẹ o lè pè mí fún advice alálùbáríkà fún nọ́mbà tí máa ń kọ sórí WhatsApp nọ́mbà tí máa ń kọ sórí comment ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ṣó yẹ yín yes Bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run wà pẹ̀lú yín o Ọlọ́run mọ̀ wà pẹ̀lú yín o níbi tí Ìyábọ̀ Òjó èmi ò rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ níbi tí Ìyábọ̀ Òjó tó pọ̀ jù o mi ò rí nǹkan tó pọ̀ jù àmì mi mọ̀ pé kí adití lè bá àgbọ́ràn la mọ́ fi ń rán ọmọ ẹ̀ sí tẹ́ bá jayé báṣubàṣu lé ní ẹ rántí pé àwọn ọmọ yín wà ń bẹ̀ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ peace out.